ẹ̀yin ọmọ Olosho ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ kọ́ wọn tó ń kóṣẹ́ sáṣọ ẹ lọ kọ́ wọn tó ń ṣe aṣọ òfì kò síṣẹ́ tó kùtà mọ́ báyìí tó o bá fojú sí i tó o bá mọ̀ ọ́. ẹ̀yin ọmọ oníwú kọ́ọ̀pù ẹ lọ wáṣẹ́ ṣe ẹ má sọ Abẹ́òkúta di agbègbè ẹ̀yin Olosho ẹ má sọ Abẹ́òkúta di agbègbè ẹ̀yin oníwú kọ́ọ̀pù. abẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ ọmọọba Dapo Abiodun ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kí ó tó pẹ́ jù kó má di pé Abẹ́òkúta máa di agbègbè tí àwọn ọmọ tó ń lòyàn tó máa fi lo gbogbo àwọn ọmọ wa tán. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa ẹ máa bá wa subscribe tẹ́ bá ti subscribe tán ẹ tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó máa wọlé ẹ bá wa like ẹ bá wa share ẹ sì bá wa comment ojú tí ẹ fi ń wòwò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dí ọwọ́ tí ẹ fi ń tẹ fóònù yín náà lágbára Ọlọ́run bá ọwọ́ yín ò ní rọ̀ ẹsẹ̀ yín ò ní rọ̀ ẹ ṣe bí ẹ ṣe ń tẹ̀lé wa. ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwa tí à ń gbé ní agbègbè rẹ̀ àwa ni àwa bá sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí. ọmọọba Dapo Abiodun gómìnà wa nípínlẹ̀ Ògùn lápá Ọlọ́run ọba ọ̀pá ìpínlẹ̀ Ògùn tí ẹ fi ń tukọ̀ náà kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ o ọ̀pá aládé ò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ ìpínlẹ̀ Ògùn ò ní bàjẹ́ lórí tọ̀dọ̀ yín bàbá ẹ ṣe àkíyèsí kan ni àwa pè yín sí nítorí pé àwọn kan wà tí wọ́n ti fẹ́ ba ìpínlẹ̀ Ògùn jẹ́ tá a sì mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ọmọ ìpínlẹ̀ Ògùn ẹ jẹ́ ká pè báyìí ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà nù wọn ọmọ Abẹ́òkúta gan ọmọ ìpínlẹ̀ Ògùn mi báyìí ó pọ̀ nínú wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wà níbẹ̀ tó yẹ pé wọ́n wá láti orílẹ̀-èdè míì ni tí wọ́n wá fẹ́ máa ba ìpínlẹ̀ Ògùn wa jẹ́ ọmọọba Dapo Abiodun àti gbogbo àwọn kọmíṣánná tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ papọ̀ ẹ̀yin ní àpè ní wákàtí ọ̀wọ̀ yìí torí pé olójú ò lè lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀ tó ṣe bí òwe ẹ má bínú lórí àkíyèsí tí a fẹ́ pè yín sí lórí àwọn ọmọbìnrin wa ohun tí wọ́n mú wọ ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ nílùú Abẹ́òkúta yìí ohun tí wọ́n mú wọ ó kù díẹ̀ káàtó ó ń jẹ́ kí wọ́n tàbùkù ìjọba bàbá wa ọmọọba Dapo Abiodun tábánikà wò dáadáa ká fi ojú ṣùnùkùn wò ohun ló fà á tí ìjọba tí ó ṣe kọjá tí wọ́n ìjọba sinetọ Ìbíkúnlé Amósù tí wọ́n fi ti stadium pa pé ẹ má bà ìpínlẹ̀ Ògùn jẹ́ ẹ̀yin ọmọbìnrin yìí àwọn ọmọbìnrin tí mò ń sọ ni àwọn ọmọbìnrin tí wọ́n ń waṣọ pépèpé ẹ má jẹ́ ká dà á pé ẹ jẹ́ ká là á gbà á ká sọ yìí pé àwọn ọmọbìnrin tí wọ́n sọra wọn di aṣẹ́wó àwọn ọmọbìnrin tí wọ́n ń ṣe òwò nàbì àwọn ọmọbìnrin tí wọ́n mú iṣẹ́ olóṣó ní ìbádà wọ́n ti wá ń pọ́nlé ní àsìkò yìí wọ́n á sọ yìí pé àwọn ọmọ hookup àwọn ọmọ tó ń ṣe aláṣẹ́wó ni o nígbà tí ó ń lonú stadium gbà yẹn tí àwọn kan ń lo bẹ̀ lóríṣiríṣi tí wọ́n ń tọ́tí tí wọ́n ń ta pẹpẹ súùpù tó ń ta súyà tó ń tẹmu tó ń tògùrọ̀ tó bá di àṣálẹ́ nìkan bí aago 10 sí aago 11 ẹ lọ sí ẹgbẹ̀ẹ̀gbẹ̀ mọ́tò káàkiri wọ́n á dáwọ́lé mọ́tò wọ́n máa kóná yá wọn látẹ̀yìn tílẹ̀ bá wa mọ́ oríṣiríṣi rọ́bà ìdáàbòbò la máa rí káàkiri nílùú tí ọba wà tí ìjòyè wà òun ló fà á tí sinetọ Ìbíkúnlé Amósù tí wọ́n fi ti stadium pa pé ẹ má bà ìpínlẹ̀ mi jẹ́ ẹ má bà ìlú mi jẹ́ ọmọọba Dapo Abiodun àti gbogbo ẹ̀yin kọmíṣánná gbogbo ẹ̀yin councillors gbogbo ẹ̀yin chairman community àgbègbè ní àdúgbò wa a pè ní àpapọ̀ pé ká má jẹ́ kí ìpínlẹ̀ Ògùn kó bàjẹ́ gẹ́gẹ́ bí a ti máa ń kọ́ pé ìjẹ́ àjọṣe wa ni láti máa mójútó gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn bí gbogbo ìlú wa Nàìjíríà wa ìbáṣe sọ pé gbogbo nǹkan le tó yìí béèyàn kan bá ní ṣọ́ọ̀bù télọ̀
tó bá ní ṣọ́ọ̀bù hairdresser tó bá ní ṣọ́ọ̀bù àwọn ibi tó ń ta materials àwọn aláṣọ tó bá ní ṣọ́ọ̀bù ibi tó ti ń ta òwú tó bá ń ṣiṣẹ́ tí wọ́n pé ń báyọ̀ kan ṣiṣẹ́ ni ó ń báyọ̀ kan tajà ní ṣọ́ọ̀bù tí wọ́n fún 30,000 tó ń fún 40,000 a máa maintain ẹ̀ káwá máa sọ pé àwọn kan wá rò pé iṣẹ́ olóṣó iṣẹ́ aláṣẹ́wó ni mo fẹ́ máa ṣe. àwọn orúkọ àdúgbò kan wà ní ọwọ́ mi tí n bá dárúkọ wọn dáadáa tó bá di aago 10 sí aago 11 ká ẹ lọ síbẹ̀ ìyẹn ẹ̀yin ọmọọba Dàpọ̀ Abiodun gómìnà ìpínlẹ̀ Ògùn ẹ̀yin náà disguise ẹ dìbò gẹ́gẹ́ bí bàbá wa Ìbíkúnlé Amósùn bí wọ́n ṣe ń ṣe ń gbà náà wọ́n dìbò lọ sí stadium ni wọ́n rí àwọn ọmọ olóṣó tí wọ́n ń kóná yá wọn tẹ́lẹ̀mí máa dáwọ́ tẹ mọ́tò báyìí ẹlòmíì inú kásítà náà wọ́n máa bòráàgì ẹ̀ mọ́ tí kásítà máa lọ kè tó máa lọlẹ̀ tó máa lọ kè tó máa lọlẹ̀ àwa dàbí pé wọ́n ń ṣe press up tó bá ti ṣe tó bá àti gbọ̀rọ̀ jígí ẹlòmíì ó ń ṣe 8 ẹlòmíì ṣe 10 kílẹ̀ tó mọ́ wọ́n wá ní kí àrùn kó má peléke káàkiri gbogbo ìlú bẹ́ẹ̀ ni ìjọba náwó ribiribi lórí àwọn ilé ìwòsàn wa káàkiri pé ẹni bá ti ní àrùn kògbóògùn kí wọ́n máa náwó lé lórí tó bá jáwé pé irú owó tó ń ná lórí àwọn tó ní àrùn kògbóògùn yẹn kó máa ná sáàrin ìlú ò ní rí bí ó ṣe rí yìí ọmọọba Dàpọ̀ Abiodun àti ẹ̀yin tí ẹ̀ bá wọn ṣiṣẹ́ papọ̀ abẹ̀yìn arọ̀yìn ẹ bá wa mójútó àgbègbè wa nípínlẹ̀ Ògùn pàápàá jùlọ ní ìlú Abẹ́òkúta àwọn ọmọbìnrin wa yìí wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ wọn ò fẹ́ jìyà wọ́n sì fẹ́ di ọ̀gá wọn ò fẹ́ jìyà wọ́n sì fẹ́ ní nǹkan ọ̀ní wọn ò fẹ́ jìyà wọ́n fẹ́ máa lo fóònù iPhone 15 iPhone 16 iPhone 17 gan iPhone 20 tí ò tí jáde wọ́n fẹ́ ní owó rẹ̀ lọ́wọ́ wọn ò fẹ́ jìyà wọ́n fẹ́ máa wọṣọ gidi wọn ò fẹ́ jìyà wọ́n fẹ́ máa jẹun gidi ẹlòmíì pàápàá nínú wọn ó fẹ́ máa gun mọ́tò tó tẹ̀tí wá gbàgbé yìí pé ìwọ tó sọ pé ò fẹ́ jìyà ọwọ́ ń béèrè lọ́wọ́ rẹ pé ta ni tíṣà tó kọ ẹ̀ ọmọọba Dàpọ̀ Abiodun arọ̀yìn abẹ̀yìn ẹ má ṣe jẹ́ kí ìpínlẹ̀ Ògùn kó bàjẹ́ ní orí tọ̀dọ̀ yín lágbára Ọlọ́run ọba kò ní í bàjẹ́ àmín. kọmíṣánná tó rí sí nǹkan báyìí bóyá ọ̀rọ̀ agbègbè ni tàbí ọ̀rọ̀ ṣóṣà tàbí ọ̀rọ̀ obìnrin ẹ bá wa rí sí i àwọn agbègbè kan wà jẹ́ pé máa dà á pè ní nítorí pé kọ́ máa sọ pé bóyá àbàṣe wọn jẹ́ tàbí àbà ọrọ̀ ajé wọn jẹ́ a ò ní fẹ́ dárúkọ ṣùgbọ́n a máa tẹ̀ ẹ́ pè bàbá ṣe wá tẹ̀ ẹ́ pè yẹn àwọn kan á ti wá lóye pé ibi tí à ń sọ lélẹ́yìí tá a bá ń bọ̀ láti Kútọ̀ tá a ti kọjá Àlàbá lọ́sìn tá a ti dé GTB tó wà ní gẹ́gẹ́rẹ́ inú kòtò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn láti bẹ̀ ká ní a lọ sí Opic roundabout ibì kan wà ní àárín ibi méjèèjì tí à ń sọ yìí tẹ́ bá débẹ̀ ní àṣálẹ́ àwọn ọmọbìnrin wọ́n máa léra wọn lẹ̀ gẹ́gẹ́ bí atani tẹ́ bá páàkì mọ́tò báyìí wọ́n á tó 8 tó máa wá bò yín wọ́n á ní hello brother ṣé ká 2 wọlé ni ṣé ká 3 wọlé ni ojú gbà mí tì láàrin ọ̀sẹ̀ tó kọjá tí mo lọ èmi àtọwọn akẹlẹgbẹ́ mi a lọ síbẹ̀ ká lè lọ fún ojú wa ní oúnjẹ abárí wọn bá ṣe páàkì ọkọ̀ báyìí ọ̀gá mi kan tẹ̀lé mi ọmọ kìíní kan kí n má sọ ọ́ tán àwọn tó bá mọ̀ ọmọ mi wọ́n á ti máa mọ̀ ọ́ báyìí ọba táyé gbọ́ mọ́tò wa pété mu ọ̀gá mi yẹn sì dé fìlà ọkọ̀ lẹ̀kẹ̀ sọ́rùn wọ́n rò pé wọ́n ti rí client ni wọ́n mọ̀ pé black market ni àwọn rí mọ́ṣẹ́ rí ọ̀gá mi yẹn bọ́gá mi yẹn ṣe yọ id card sí wọn báyìí wọ́n bá bù dànù pé ọ̀gá mi bá sọ fún wọn pé lọ́jọ́ kan jọ́ kan ọwọ́ yóò tó yín ẹ̀yin ẹ lọ síbẹ̀ ìyá bàbá lọ síbẹ̀ wàá bọ́mọ rẹ̀ ń bẹ̀ ọmọ ẹ tó lérò pé wà nílé ẹ̀kọ́ kò sí nílé ẹ̀kọ́ tó bá ti lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ ní ọ̀sán iṣẹ́ aláṣẹ́wó ni ó ń lọ ṣe ní alẹ́ tẹ́ ẹ bá dé panṣẹ́kẹ́ ní alẹ́ ẹ bá wọn pìtìmù níbẹ̀ tẹ́ ẹ bá dé oníkòkò ní alẹ́ ẹ bá wọn pìtìmù níbẹ̀ àwọn kan ti ẹwà tẹ́ pín wọn nílé wọn á sọ pé ilé aláṣẹ́wó nínú kòtò lókè tòkú ọwọ́ à ń bẹ́ẹ̀ pìtìmù nínú kòtò nídìí àpẹ́ wọ́n wà ń bẹ́ẹ̀ pìtìmù ilé kan wà ní toko tó jẹ́ ilé aláṣẹ́wó wọ́n wà ń bẹ́ẹ̀ pìtìmù ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọ Dàpọ̀ Abiodun ẹ bá wa jáde lórí ọ̀rọ̀ yìí
ẹ bá a jáde lórí ọ̀rọ̀ yìí. Ṣé ìpínlẹ̀ Ògùn ti di ìpínlẹ̀ aláṣẹwó ni? Ṣé Abẹ́òkúta ó ti di agbègbè àwọn olóṣó ni? Ṣé Abẹ́òkúta ti di agbègbè àwọn oníwúkọ̀pù ni? Ṣé àwọn ọmọbìnrin wa ṣé wọn ò fẹ́ jìyà mọ́ kí wọ́n tó lówó lọ́wọ́ ni? Ṣé àwọn ọmọbìnrin wa ṣé wọn ò fẹ́ jìyà mọ́ kí wọ́n tó jẹ́ èèyàn ni? Wọ́n ní o ò jìyà òun náà ò gbọ́n. Ta ni tíṣà tó kọ́ ẹ? Irú owó bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá kó jọ kí lẹ fẹ́ fi dà? Ẹ jẹ́ ká fúnra ní àpẹẹrẹ. Àwọn ọmọbìnrin kan tí wọ́n bá jókòó kó tó 30 ìṣẹ́jú ibi tí wọ́n jókòó sí á ti wẹ́ẹ̀tì. Àwọn kan ń béèrè lọ́wọ́ mi pé kí ni ìtumọ̀ ó ti wẹ́ẹ̀tì? Á ti rẹ ojú ibi tí wọ́n jókòó sí tó jẹ́ ojú nǹkan ọmọbìnrin wọn á ti tutù. Kí ló fà á? Kíní méjèèjì ibi tí wọ́n ti ń ṣe ìgbọ̀nsẹ̀ àti ibi tí wọ́n ti ń ṣe ìbálòpọ̀ ọ̀nà méjèèjì ti jálura wọn nítorí pé wọ́n ti fẹ́ báyé ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ tán. Ẹlòmíà ní client 10 kílẹ̀ tó ṣú mélòó ní gbogbo ara rẹ̀ tí ọkùnrin mi kẹ̀lí yìí kó tó di pé bẹ́ẹ̀ ṣe ìbálòpọ̀ á ti lọ mú gbogbo ẹ̀ á ti mú pọnkìrin yàn á ti mú pẹ́ lórí ẹ̀ á ti mú skúṣíìsì á ti mú action bitter oríṣiríṣi nǹkan ló ti máa mú nítorí pé wọ́n fẹ́ jèrè wọ́n fẹ́ lo owó wọn tán ní ara rẹ̀. Ṣé ẹni tí wàá ti ẹ̀ ti jọ sọ pé ẹ̀mẹ́rin ló máa bẹ́ẹ̀ ṣe pàlọ́pọ̀ tó ti sọ pé iye báyìí ni tó ti gbowó ṣó wà ní dúró de kó ṣe ẹ̀mẹ́rin tán? Ṣé lálẹ́ òní lù? Jàǹbá tó bá lórí iṣẹ́ yìí ó pọ̀ gan. Látara rẹ̀ ni àwọn kan ti ń lò wọn ọmọbìnrin wọ́n máa ṣá wọn wẹ́wẹ́. Kí ni èrè tẹ́ wá fẹ́ jẹ́ ń bẹ̀? Ẹ̀yin ọmọ olóṣó ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ kúrò nípínlẹ̀ Ògùn wa. Ẹ̀yin ọmọ oníwúkọ̀pù ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ kúrò l'Abẹ́òkúta. Ẹ má sọ Abẹ́òkúta di agbègbè ẹ̀yin olóṣó. Ẹ má sọ Abẹ́òkúta di agbègbè ẹ̀yin oníwúkọ̀pù. Ẹ lọ kọ́ télọ̀, ẹ lọ kọ́ hairdresser, ẹ lọ kọ́ wọn tó ń kóṣẹ́ sáṣọ, ẹ lọ kọ́ wọn tó ń ṣe aṣọ òfì. Kò síṣẹ́ tó kùtà mọ́ báyìí tó o bá fojú sí i tó o bá mọ̀ ọ́. Abẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ ọmọ ọba Dapo Abiodun ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kí ó tó pẹ́ jù kó má di pé Abẹ́òkúta máa di agbègbè tí àwọn ọmọ tó ń lòyàn tó máa fi lo gbogbo àwọn ọmọ wa tán. Lágbára Ọlọ́run ọba ìpínlẹ̀ Ògùn ò ní bàjẹ́, Abẹ́òkúta ò ní túká. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ìbẹ̀lẹ̀ tí wò látàárọ̀ ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ má bá wa wo àwọn fọ́nrán wa, ẹ má bá wa subscribe, ẹ tan notification button sílẹ̀, ẹ má bá comment, ẹ má bá share. Ojú tẹ fún gbogbo òní fọ́ o, etí tẹ fún gbogbo òní di. Ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀? Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.